gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò ọ̀rẹ́ mẹ̀kúnnù ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí òun náà jáde dupò òṣèlú dupò gómìnà nílẹ̀ Ìbàdàn láti di gómìnà lọ́dún 2027 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́gbẹ́ òṣèlú Accord yóò gbà á kò ní í gbà á irọ́ ni òótọ́ ni yóò wọlé kò ní í wọlé èèyàn rẹ ni èèyàn bí ni àti Oríyọmí ti gba fọ́ọ̀mù o Oríyọmí ti gba fọ́ọ̀mù láti díje dupò òṣèlú láti díje dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 nínú ẹgbẹ́ Accord Party tó sì jẹ́ wípé kò ní alátakò lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí o kò ní alátakò rárá àti rárá nínú ẹgbẹ́ òṣèlú Accord Party. A mú èrò àti ìwòye àwọn èèyàn wá ohun táwọn èèyàn ń wí ohun táwọn èèyàn ń sọ a mú wá fún yín tààjọ gbọ́. Bákan náà ẹni tí í ṣe olórí ìjọ àgùdà nípínlẹ̀ Ọ̀yọ́ nílẹ̀ Ìbàdàn Primate Ayọ̀délé ó mọ̀ ti jáde sọ̀rọ̀ ó sọ àwọn ọ̀rọ̀ eléyìí tó ti ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára nípa Báyọ̀ Adélábù Pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì. Kí ni olórí ìjọ àgùdà Primate Ayọ̀délé kí ló sọ nípa olóyè Báyọ̀ Adélábù Pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì tí ó ní òun fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú APC. Ẹ jẹ́ mú wá fún yín kájọ wò kájọ gbọ́ ohun tí Primate Ayọ̀délé ohun tó sọ gan-an tó ti diranto nígboro ayé ẹ jẹ́ àjọ gbọ́ ká tó tẹ̀síwájú. ọmọ mi Báyọ̀ Adélábù orí you are my son I love you but you miss it what you need to become governor is in my hand come and take it try it let APC let them put you there if you don't take it you will lose let me boast jẹ́ wúgàgà bí wòlíì tó bá wọlé ọlọ́run ò sí mọ́ nǹkan tó máa fi wọlé ń bẹ lọ́wọ́ mi èmi mo sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ fún mi na God talk am for me let anybody call it anything I'm just challenging you that to become a governor what you need to become a governor is in my pocket if you win there is no God I challenge you. ọ̀rọ̀ tí Primate Ayọ̀délé ọ̀rọ̀ tó sọ yìí ni ó ti wá ń rí bákan lójú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ ilẹ̀ Yorùbá àwọn ọmọ ìlú Ìbàdàn àti àwọn olólùfẹ́ olóyè Adélábù Pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì Báyọ̀. Kí làwọn èèyàn wí kí làwọn èèyàn sọ ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ èrò ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn fi sọwọ́ lórí ọ̀rọ̀ tí Primate Ayọ̀délé sọ. Omisọpẹ́ Ọlárewájú Ọláníyì àwọn ní can he predict Man U versus Chelsea for us or can he give us the prediction of two sure? Isaac Fọlárànmí àwọn ní everybody knows say he no fit win so baba rest. Olúṣẹ́gun Ẹ̀ṣọ́ another round of 1 million naira rèé o bàbá fẹ́ gbowó. Ṣìyànbọ́lá Afeez Gbọ́láhàn àwọn ní bàbá pásítọ̀ ẹ wá mi sọ gbogbo wa ti mọ géèmù yín. Abíọ́dún Lawal àwọn ní Táyọ̀ Ayọ̀rìndé can you hear this from Primate Ayọ̀délé? Tí wọ́n sọ tí wọ́n nìyẹn. Timothy Káyọ̀dé àwọn ní wàhálà dé o bàbá you better go and take it real. Ó lágbára o. Tolú Pópóọlá àwọn ní ẹ tún ti bẹ̀rẹ̀ rándanràndan yín àbí ẹ jẹ́ ṣọ́ra yín this time around. Ọláìtàn Alóńgẹ́ àwọn ní please let's see the next edition.
Adégòkè Ibrahim Abíọ́dún àwọn ní àwọn wòlíì èké tún ti dé o, irọ́ lásán la bá ń bẹ̀. Ẹ̀míọlá Folúṣọ Rachel wọ́n ní oníjẹkújẹ ni bàbá yìí, oní saxophone sọnù. Adéníyì Olúwatáyọ̀ àwọn ní I'm not sure Joshua Adéwùmí is aware of this. Kàsálí Ayọ̀bámi àwọn ní tuntun ti dé o, Sàṣù brother ẹ̀rín sì ń pa mí. Sofia Olúwatóbi Samtech àwọn ní Nigeria my country, I just love this country because of cruise, ẹ̀rín sì ń pa mí. Adéníyì Adélakùn àwọn ní yahoo prophet wọ́n pọ̀ ń gbòòrò bàjẹ́bàjẹ́. Oríṣiríṣi ìwòye àti èrò làwọn èèyàn fi ń sọwọ́ lórí ọ̀rọ̀ tí Primate Ayọ̀délé tó sọ nípa Báyọ̀, olóyè Báyọ̀ Adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì tó ń díje dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Primate Ayọ̀délé ní ohun tí Báyọ̀ Adélábù fi lè wọlé ó ń bẹ lọ́wọ́ òun o, Ọlọ́run fún òun. Tí Báyọ̀ Adélábù tó bá sì kọ̀ láti wá sọ́dọ̀ òun, kóun ó sọ fún un, kóun ó fi tí ó fi wọlé kóun ó gbélé lọ́wọ́ pé irọ́ lásán nípa o, kódà kò lè wọ ọbì kankan. Bí ẹgbẹ́ òṣèlú APC bá fún un ní tíkẹ́ẹ̀tì kò lè di gómìnà àfi tí ó bá wá o sọ́dọ̀ òun tóun bá fún un ní tọ́lọ́ ń fi fóun láti di gómìnà. Ẹ̀rín pa ẹ̀yin náà, kí lè ro tiyín, kí ni ìwòye tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, a kà ó a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe fi ṣọwọ́ sí wa. Èrò kì í papọ̀, ìwòye kì í papọ̀, ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ọ̀rọ̀, ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. Bó ṣe rí lọ́dọ̀ tèmi ó lè yàtọ̀ sí tiyín, bó ṣe rí lọ́dọ̀ tiyín ó lè yàtọ̀ sí tẹlòmíì. Bọ́bẹ̀ Elédùmarè bó ṣe dálé ayé nìyẹn o. Ẹ wá jẹ́ a mọ̀ bó ṣe kọ sí yín láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á ṣàgbéyẹ̀wò rẹ̀. Ẹ má gbàgbé o láti bá ní pín, ẹ bá ní share rẹ̀, kẹ́ ẹ bá ní fi ránṣẹ́ sẹ́lòmíì sórí ẹ̀rọ platform tẹ́ bá ń lò. Ó ṣe YouTube, ó ṣe TikTok, ó ṣe Instagram, ó ṣe WhatsApp, ó ṣe Facebook, ó ṣe Instagram. Èyíkéyìí tẹ́ ẹ bá wà ẹ bá ní pín ṣe, àti àwọn group tẹ́ ẹ bá wà ẹ pín, ẹ share rẹ̀ kó lọ fà. Níbo la tún já sí lórílẹ̀‐èdè Nàìjíríà, ó tojú sú wa o. Ẹ má gbàgbé pé àǹfààní wà láti wá ṣe ìpolówó àti ìkéde iléeṣẹ́ àti okòwò yín lórí ìkànnì wa Otasansan TV. Kẹ́ ká fi tiwa gbé tí ń lárugẹ. Iṣẹ́ wo lẹ́yìn ṣe, òwò wo lẹ́yìn láàyò, kí ni product tẹ́ ń ṣe jáde níléeṣẹ́ yín tẹ́ fẹ́ káyé gbọ́, tẹ́ fẹ́ káyé mọ̀, tẹ́ fẹ́ kí ó jẹ́ ìtẹ́wọ́gbà káàkiri àgbáyé. Ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀ níléeṣẹ́ wa Otasansan Media International, kí a jọ sọ̀rọ̀ papọ̀, ká bá ń fi ẹnu ajé, ẹnu owó, ẹnu láàárọ̀ ọ̀rọ̀, ká bá ń fi polówó pọlọ́lá pọlọ́rọ̀ sí iléeṣẹ́ àti okòwò yín, kí iléeṣẹ́ àti okòwò yín kó lè di ìtẹ́wọ́gbà káàkiri àgbáláyé. Oríṣiríṣi concept ló wà ní iléeṣẹ́ wa. Eléyìí tó bá bá iléeṣẹ́ àti okòwò yín mu, òun náà ni a lò fún yín lẹ́yìn tá a bá ti jọ sọ̀rọ̀ papọ̀, tá a bá ti mọ tẹ́ ń ṣe. Ẹ pè wá o, a mọ̀ retí yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní iléeṣẹ́ Otasansan Media International tẹ́ fi pè wá bá wa sọ̀rọ̀, òun náà ni 07063291779, 07063291779. Òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ títí wa. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Bó sì jẹ́ pé ẹ fẹ́ yọjú sí wa nílé iṣẹ́ wa ní iléeṣẹ́ Otasansan Media International. A wà ní ilé Alhaji S.O. Raji ní ìsàlẹ̀ Abiri nílùú Ìkòyí nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun náà ni iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wa wà. Ẹ yọjú sí wa ká jọ sọ̀rọ̀ papọ̀ bí ó ṣe rọrùn. Àwọn tó ti ń darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ yìí wọ́n ń dúpẹ́ lẹ́yìn tí wọ́n darapọ̀ mọ́ wa, torí pé wọ́n rí yàtọ̀ eléyìí tí ó gá yàtà nílé iṣẹ́ tí a bá wọn polówó. Àjẹpọ̀ kẹ́yìn náà darapọ̀ mọ́ wa, kẹ́yìn náà rí yàtọ̀ eléyìí tí ó gbọ̀ngbọ́n nílé iṣẹ́ yín. A mọ̀ retí yín o. Thank you. God bless you.
ó ta social media àtúntìdé o. ká farere polongo polówó iṣẹ́ ni la fi fara sajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún. ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ ó ta social media concept. iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media. iléeṣẹ́ wa ó ta social media concept. àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín bó ṣe straight line tàbí dialogue bó sì jẹ́ drama poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte. ó ta social media concept ní ẹ pè. a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta ṣánṣán. ọjà wo lẹ̀ ń tà iṣẹ́ wo lẹ̀yin ṣe irú kéde wo lẹ fẹ́ ṣe. ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779. ibi gbogbo lọ́wọ́jà wá dé ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà.